Wọ́n tún ti dé o, ẹ̀yin ọmọ aládé. Ẹ má jà á sùn o. Yorùbá bọ̀ wọ́n ní ìfà máa ń fani lápò ya ni. Bẹ́ẹ̀ ni ẹni bá ní òun wá ìfà, òfò mà ló ń wá. Òun ní ọ̀rọ̀ nípa àpò ìbòjí ẹ̀fọn tí a mọ̀ sí mosquito net tí wọ́n fẹ́ fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ ní ìpínlẹ̀ Ondo káàkiri gbogbo abúlé àti ìgbèríko gbogbo. Ẹ̀yin ọmọ aládé, ẹ jọ̀wọ́ o, ẹ má bá wọn gba àpò ìbòjí ẹ̀fọn yìí. Má ṣe sọ wípé ọ̀fẹ́ ni wọ́n fún ènìyàn. Ẹ kíyèsára. Ara ètò iṣẹ́ ìpànìyàn tí àwọn òyìnbó amúnisìn tán gbé kalẹ̀ ní èyí láti ọwọ́ Bill Gates tó ní òun máa dín àwọn ènìyàn kù lágbàáyé. Ó ní òun máa pa bílíọ̀nù ènìyàn 3. Ọmọ aládé tí yín mélòó? Ẹ jẹ́ kí a ṣọ́ra fún ohun tó lè ṣe àkóbá fún àgọ́ ara wa. Ìyẹn nẹ́ẹ̀tì tí Bill Gates ọ̀tá Olódùmarè kó fún àwọn gómìnà tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá tó ní kí wọ́n máa pín káàkiri pàápàá jùlọ nípínlẹ̀ Ondo. Ṣé rí nẹ́ẹ̀tì tí ẹ̀yin wò yẹn? Ó léwu púpọ̀ fún ìlera yín tí ẹ bá dàbora tí ẹ sì ń fa òórùn rẹ̀ símú. Àti pé májèlé ni tí ẹ bá mọ̀. Gbogbo bí ẹ ṣe ń fọwọ́ ń gbé tí ẹ ń fọwọ́ ka tí ẹ tún ń fi ọwọ́ yẹn kan oúnjẹ tí ẹ fẹ́ jẹ. Bákan náà, ṣé rí Bill Gates tó ní kí wọ́n pín nẹ́ẹ̀tì fún yín yìí? Ọ̀tá Ọlọ́run, ọ̀tá ìran adúláwọ̀ ni. Nítorí ó ti fìgbà kan sọ gbangba wípé àwọn fẹ́ dín iye àwọn ènìyàn tó bílíọ̀nù 3 kù lágbàáyé, pàápàá jùlọ láfíríkà. Ṣé wá rí àwọn ẹ̀fọn tí wọ́n torí rẹ̀ ń pín nẹ́ẹ̀tì fún yín yìí? Àwọn yìí kan náà ni wọ́n ń fún wọn ní abẹ́rẹ́ ibà tí wọ́n sì ń dà wọ́n sí Áfíríkà torí ohun tí àwọn apògùn wọn fi ń jẹun nìyẹn. Kí èròǹgbà burúkú wọn ba lè wá sí ìmúṣẹ ní gbogbo ọ̀nà tí wọ́n ń gbà nípa nẹ́ẹ̀tì tí wọ́n ń pín yìí. Nítorí náà gbogbo ọmọ aládé, ẹ má ṣe jẹ́ kí a bá wọn gba ìgbàkúgbà tó lè ṣe ìpalára fún ìlera wa. Ṣorí ìwọ Lucky Ayédatiwa tí o pera rẹ ní gómìnà ní ìpínlẹ̀ Ondo torí ò kì í ṣe gómìnà, ajẹgàba ni ẹ lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Gbogbo àbọ̀dè àti jàǹbá tí ètò awúrúju àwọn amúnisìn Nàìjíríà ń lò ẹ́ fún láti máa kó wọlé sílẹ̀ Yorùbá yìí, o máa tó kábàámọ̀ rẹ̀ láìpẹ́. Ìdílé àtẹbí rẹ ló máa foríko. Àtiwọ́ àti àwọn wèrè tí ẹjọ́ ń ṣagbátẹrù rẹ̀, Wáídì, Afọláyan, Dr. Banji Àjàká, gbogbo yín pátá tí wọ́n bá bí yín dá. Ẹ pín 3.6 million net tí wọ́n ní kẹ́ pín káàkiri ilẹ̀ Yorùbá. Tí orí burúkú ò bá ní bá yín àti ìdílé yín. Ọmọ aládé, òun lẹ ti gbọ́ yẹn, ẹ dìde o. Torí àwọn wèrè yìí àti àwọn amúnisìn tó ń lò wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ti dúró. Ohun tí wọ́n wá fẹ́ ṣe ni pé kí wọ́n ba ilẹ̀ jẹ́ nípa dídá àìsàn oríṣiríṣi ságọ́ ara wọn láì ṣe àwa ìran Yorùbá. Kí àwọn alákòóso wa lè máa rírun rán nígbà tí wọ́n bá wọlé sí àwọn oríkò ilé ìṣàkóso wa, àmọ́ wọ́n ti mófo. Nítorí náà ìwọ tí ò bá gbọ́ tó lọ kó àìsàn tí àyẹ̀wò sì gbé jáde pé látara àwọn nǹkan wọ̀nyí ló ti kó àìsàn, tó wá rò pé ìṣàkóso DRY máa tọ́jú ẹ, irọ́ ló pa. Torí kí ẹ má bàa jìn sí ọ̀fìn yìí ni a ṣe ń sọ fún yín báyìí kí ẹ gbọ́.